táìmù kan tó wá ní ìdá méjì ló wà lọ́wọ́ ẹ̀. Trump bẹ́ẹ̀ ẹ sọ àwọn tó dẹ̀ ń wo àwọn ètò wa ó ti máa mọ̀ pé ìdá méjì ló wà lọ́wọ́ ẹ̀. bọ́lá ṣe máa lò for one good side náà ni the other side. So àwọn àsọtẹ́lẹ̀ kan ló ń ṣe lórí ayé Trump tí kò dẹ̀ lè ṣaláì má ṣe. Ṣé àsọtẹ́lẹ̀ ló qualify pé èèyàn jẹ́ wòlíì Ọlọ́run? Àwọn onífá a máa sọ àsọtẹ́lẹ̀. Àwọn kan wọ́n pè wọ́n lábùkù sọ̀rọ̀. Wọ́n á lè sọ kan pé nǹkan báyìí wọ́n á lè rí nǹkan. Ogun àgbáyé kẹta Ọlọ́run ò ní jẹ́ ó wáyé torí ogun ọ̀nà tí ń gbà á jà ó lágbára. Àsọtẹ́lẹ̀ kan wà tí TB Joshua tí wọ́n sọ lọ́dún díẹ̀ sẹ́yìn. Ọ̀rọ̀ yẹn làwọn èèyàn á bẹ̀rẹ̀ sí gbé káàkiri ojú òpó ayélujára báyìí lórí ọ̀rọ̀ ogun àgbáyé, òṣogun àgbáyé, ìjà orílẹ̀-èdè Israel àti Iran tó ti fẹ́ máa ní ọwọ́ àwọn orílẹ̀-èdè míì náà nínú. Eléyìí ó wá ń gbẹnu tán o. Mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá lẹ́ẹ̀kan sí i. Bẹ́mbẹ́yẹ́kẹ́lẹ́ ń pè mí, Olúwatóbilọ́ba Fásùgbàsì ló kọ mi. Mo wà pẹ̀lú Prophet Tèmítọ́pẹ́ Solomon. Mo kí yín ẹ kú ìjókòó ní dédé àsìkò yìí. Yes, Olúwa wà pẹ̀lú yín. Gbẹ̀yìn tẹ́ ń wò wá káàkiri ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé á dára fún yín lórúkọ Jésù. Àmín. Tó ibi tọ́rọ̀ wà báyìí ọ̀rọ̀ TB Joshua, Prophet TB Joshua, àwọn kan sọ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni, ìránṣẹ́ Ọlọ́run èké ni, àwọn kan ní ọ̀ràn tá à ń sọ̀rọ̀ o, ó ti kú báyìí. Àsọtẹ́lẹ̀ tó sọ níjọ́ kìíní àná ó ti fẹ́ máa ṣẹ báyìí. Ṣá lè sọ pé ìránṣẹ́ Ọlọ́run ní TB Joshua tòótọ́? Ìbéèrè tẹ́ béèrè jẹ́ ìbéèrè ńlá. But bá a ṣe mú rè, kí ni Bíbélì wí? Àsọtẹ́lẹ̀ ni. Ṣé àsọtẹ́lẹ̀ ló qualify pé èèyàn jẹ́ wòlíì Ọlọ́run? Àwọn onífá a máa sọ àsọtẹ́lẹ̀. Oríṣiríṣi àwọn kan wọ́n pè wọ́n lábùkù sọ̀rọ̀. Wọ́n á lè sọ kan pé nǹkan báyìí wọ́n á lè rí nǹkan. Ó wà. So pé bóyá àsọtẹ́lẹ̀ tí TB Joshua sọ pé ó ń ṣe báyìí, pé bóyá òun ló wá qualify pé wòlíì TB Joshua ó jẹ́ wòlíì Ọlọ́run, kò jẹ́ wòlíì Ọlọ́run. Èmi ò ní dáhùn ìbéèrè yẹn. Ṣé ló dé? Ìdí ni wípé èmi á sọ ọ̀rọ̀ Bíbélì fáwọn èèyàn, wọ́n á wá decide bóyá wòlíì Ọlọ́run ní í ṣe ni àbí kì í ṣe wòlíì Ọlọ́run. Now gẹ́gẹ́ bí Bíbélì, ó ti ní àwọn nǹkan kan tí a gbọ́dọ̀ rí nínú ayé ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tí Ọlọ́run pè, ẹni tí Ọlọ́run yàn. Ẹni tí Ọlọ́run pè, ẹni tí Ọlọ́run tó yàn, tí ó ní bí ìyàwó bí 4 tó dẹ̀ tún ní bí 2 sí oníkan sí Canada, oníkan sí US. Bí ọ̀kan náà wà ní Germany. Ẹyọ kan ni ó wà official Nàìjíríà tí a mọ̀. Ṣé ìránṣẹ́ Ọlọ́run rírú ẹni bẹ́ẹ̀ káwọn èèyàn kò dáhùn? Tí irú ẹni bẹ́ẹ̀ bá sọ nǹkan jáde, ṣé ẹ̀mí Ọlọ́run náà ló dẹ̀ sì fi sọ? Ṣé ẹ̀mí Ọlọ́run máa ń gbé pẹ̀lú ẹ̀gbin? Ìwé Isaiah 52 ní pé ẹ jẹ́ mímọ́ ẹ̀yin tó ń gbé ohun èlò Olúwa. Ẹ̀yin tẹ́ ń wo jẹ́ ohun èlò Olúwa, ẹ jẹ́ mímọ́. Ó túmọ̀ sí wípé ẹ̀mí mímọ́ tó bá máa lò ẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run láti sọ̀rọ̀, láti gbé nǹkan jáde, láti gbé ìran jáde, láti ṣe. Àkọ́kọ́ tẹ́mi mímọ́ bá wà nù ẹ̀, kò lè jẹ́ pé ìdọ̀tí náà tún wà nù ẹ̀. A jẹ́ pé contamination ti wà ńbẹ̀. Nínú ọ̀rọ̀ yín tẹ́ fi bẹ̀rẹ̀ yẹn pé kíyàn níyàwó sí kíníkan ẹyọ kan la máa sọ fi ṣáà ní Nàìjíríà pé ṣáà lè pẹ́ ní ẹni ìránṣẹ́ Ọlọ́run. Ṣebí àwọn kan máa sọ pé ó lè jẹ́ àkọsílẹ̀ tó mú wáyé o, pé tó bá jẹ́ oníyàwó púpọ̀ yóò fẹ́ yàwó púpọ̀ ni kò sí bó ṣe wù kó ṣe sí Ọlọ́run tó ṣe ń tó ṣáà lè sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.
ìdí náà nìyẹn tí ó fi jẹ́ pé irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo ọmọ ọjọ́ ẹ̀ ègún ni wọ́n máa jà títí tán máa fi kú láyé. Ẹni kí ni mo sọ yìí? Kí ló dé? Bíbélì wípé ó ní àti di ẹ̀dá titun nínú Kristi. Ohun àtijọ́ ti kọjá lọ. Kíyèsí ohun gbogbo sì ti di ọ̀tun. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kí wá ní ìsọdọ̀tun inú ayé ẹ̀? Kí ni ìsọdọ̀tun inú ayé ẹ̀? Nígbà tí tẹ́ bá ka ìwé Galatia, ìdí tí Paul fi sọ fún àwọn ará Galatia pé ẹ̀yin òpònú ará Galatia yìí, kí ló kó sí yín lórí? Ó rí i pé ohun tó fi kọ́ wọn kọ́ ni wọ́n ti ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìyìn rere. Wọ́n ti ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìyìn rere. Ìyìn rere. So ìdí ní ẹgbẹ́ tí Bíbélì fi ń sọ pé by their fruit, nípa èso wọn la fi mọ̀ wọ́n. So lórí question yẹn, ìyẹn ò tí tó qualification láti sọ pé báyìí, but the only thing tó wà níbẹ̀ náà ni wípé Bíbélì dẹ̀ ní pé ká má ṣe ṣèdájọ́ ẹnikẹ́ni, and is not even moral life. So now pé ká má ṣèdájọ́ ẹnikẹ́ni. So lórí mátà yẹn, ohun tó kàn wà níbẹ̀ ni wípé lẹ́yìn ìgbà tán lọ tán, ká wo iṣẹ́ ìránṣẹ́ yẹn, àwọn nǹkan wo ló ń jẹ jáde ńbẹ̀. Ẹ rí pé ẹlòmíì tó bá lọ tán, àwọn nǹkan tẹ́ máa gbọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ yẹn, ẹ dẹ̀ bù sẹ́kún pé ṣébi tí mo ti ń jọ́sìn ni fún àwọn ohun ẹ̀gbin. Ẹlòmíì ò tẹ̀ tí kú gan, ohun ẹ̀gbin tó ń déyàn gbọ́ ńbẹ̀ ó burú. Ṣá Ọlọ́run lè sọ fún yàn pé ìwọ lágbájá ó yá tún lọ fẹ́ ìyàwó mi, ìwọ lágbájá lọ fẹ́ yàn kan ní kinní kan, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń tọ́ka sí nínú Bíbélì wòlíì tí Ọlọ́run sọ pé kó lọ fi aṣẹ́wó? Nínú májẹ̀mú láíláí nìyẹn, májẹ̀mú tuntun la wà yìí. Májẹ̀mú tuntun ó ní ìlànà tí a gbọ́dọ̀ fi gbé ayé wa. Ara irú àwọn tó máa ń sọ bẹ́ẹ̀ ni wọ́n á fi bẹ̀bẹ̀yẹkẹ Ọlọ́run ní jẹ́ o, ní ẹni á fi wá pé á fi pèyàwó pé òun ní special prayer, pé ẹ̀yin ò nídìí láti wà ń bẹ̀, pé bí 1 AM ni àwọn máa ṣe special prayer yẹn pẹ̀lú ìyàwó. Wọ́n á máa ní pé olive oil àwọn ló dẹ̀ máa apply ẹ̀. Òlì yẹn fẹ́ gbẹ́nu sí máìkì. So ohun tó máa ń bí náà nìyẹn, nítorí wípé wòlíì yẹn ò tí ì ní ìsọdọ̀tun, kò tí ì ní ìwò palẹ̀. Ayé tó ń gbé nígbà tó sì ń fọ́gò, tó ń bẹ́gò, ayé yẹn náà ló ń gbé nígbà tó wà lórí pẹpẹ. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ ò fi ní àṣẹ mọ́, tí ò fi sí agbára mọ́, nítorí wípé ẹ̀mí tó sì fi ń bẹ́gò yẹn náà ló sì wà lára ẹ̀ lórí pẹpẹ. Kò tí ì sí ìwò palẹ̀, kò tí ì sí ìsọdọ̀tun. Ẹ dẹ̀ rí wípé ìdí nìyẹn tí ní ayé yìí ó difficult láti mọ ọmọ Ọlọ́run yàtọ̀ sí ẹni tí ò ń ṣọmọ Ọlọ́run, torí wípé ẹ wo olórin kan sìn, Bùkọ́lá àbí ìbùkún kinní kan tán ní ìjọ ayé ń wo ìjọ àníkẹyẹ rìn wòwò mọ́ kinní kan bẹ́yẹn tí orin ńlá ni arábìnrin yẹn kọ. Nítorí nǹkan tó dẹ̀ fa gbogbo ẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ kò ní ìwò palẹ̀, kò ní ìsọdọ̀tun, kò tí ì ní bá gbára àgbélébùú pàdé tó ń ga ríran rí rẹ̀ pé ayé tó ń gbé bọ̀ yìí kò ń ṣe ayé, kó wá gba ayé Kristi sínú ayé ẹ̀. Ó ṣe rí nìyẹn. Ọ̀dà ọ̀rọ̀ tí Joshua yìí wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ yẹn pé nǹkan báyìí. Ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ tí ogun àgbáyé. Àwọn èèyàn kan sọ pé Ọlọ́run ní jó ṣẹlẹ̀, àdúrà náà sì ní pé kó má ṣẹlẹ̀. Ogun àgbáyé kẹta, Yorùbá ní ó ń rúgbó bọ̀ o. Níbi tí ọ̀rọ̀ wá dé ọ̀pọ̀lọpọ̀ ló wá ń sọ pé tí ogun àgbáyé wá fi ṣẹlẹ̀, àwọn míì sì rèé ojú kan ṣoṣo ni wọ́n ní dúkìá sí, ni wọ́n ní nǹkan sí. Ẹlòmíì dẹ̀ rèé ọ̀nà kan péré náà ni tí nǹkan bá sì ṣẹlẹ̀ ńbẹ̀ kò sí ọ̀nà míì mọ́. Ẹ gbọ́, ṣé kí ni tẹ́ lè sọ lórí àárín yẹn pẹ̀lú ọ̀rọ̀ kan tí torí mo gbọ́ táwọn èèyàn kan sọrú ẹ̀? Láwọ̀kọ́ náà bàbá máa sọ̀rọ̀ lórí Amẹ́ríkà, mọ̀ bóyá ẹ rántí táìmù kan tó wá ní ìdá méjì ló wà lọ́wọ́ ẹ̀. Trump bẹ́ẹ̀ ẹ sọ, àwọn tó dẹ̀ ń wo àwọn ètò wa ó ti máa mọ̀ pé ìdá méjì ló wà lọ́wọ́ ẹ̀. Bọ́lá ṣe máa lò for one good side náà ni the other side.
so àwọn àsọtẹ́lẹ̀ kan ló ń ṣe lórí ayé Trump tí kò dẹ̀ lè ṣaláì má ṣe jùlọ náà a sì mú àwọn nǹkan kan dání jáde ìdí nìyẹn tó fi wá jẹ́ wípé gẹ́gẹ́ bí Kristẹni arákùnrin yẹn nídìí àdúrà ìyẹn President Trump kí ó lè jẹ́ wípé ohun tọ́lọ́run pinnu ẹ̀ fún láti lò fún nílùú yẹn tó fi wà ń bẹ̀ orí ṣe tí ń ṣe pé bóyá nǹkan míì ló fókọ̀sì lé lórí. Now lórí àwọn pé káyọ̀ máa ń kan pé irú àwọn aráàlú òyìnbó yẹn báyìí pé ó yẹ kán ní dúkìá náà sáwọn bòmíì pé àwọn míì níná o wọ́n ní sírú ilé báyìí láwọn míì ò ní. ṣé wàá mọ challenge pọ̀ lórí ẹ̀ challenge tó wà lórí ẹ̀ ó bí tó pín sí lágbára àwa wòlíì ti bayé jẹ́ tí ó jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. àwọn wòlíì ẹ̀rí afẹ́fẹ́ tẹ́ pé ẹ̀rù ni wọ́n máa ń dá sí ayé àwọn tó wà ń lo òyìnbó wọ́n máa sọ bíi pé Nàìjíríà yẹn gan abẹ̀kọ́ làwọn gan gbé tó bá máa gbọ́ prophecy báyìí àwọn Fúlàní o wọ́n ṣe bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ débì láyọ̀ àtàlàfíà wọ́n sọ bíi pé kò tiẹ̀ síbi téèyàn lè gbà kọjá mọ́ bí wọ́n ti ń pọn lápọ̀npọ̀ àbí. irọ́ wòlíì ò ní ìdásọ́dún náà wọ́n sọ débi wípé àwọn ènìyàn gan ò rí Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mọ́ tó sì of course àti Olúwa ti gbẹnu wa sọ pé orílẹ̀-èdè sì máa kú mo dẹ̀ ń tẹnu mọ́ pé àìtí mọ́ time. bẹ́ẹ̀ ni sọ. but wípé Nàìjíríà wa ní challenge wa míì pé àwọn èèyàn wa tó wà lọ́hùn ká máa lé àmà mọ́ wọn láyà ká máa fún wọn ká máa mo ti rí níbi ibi láṣìá mo rí wòlíì tó ẹ pé gbogbo tiwọn ẹ lọ oúnjẹ sílé ẹ lọ oúnjẹ sílé ẹ lọ oúnjẹ sílé ẹ lọ ṣé ẹni tí wà láǹbọ̀ ṣé ẹni tí ò tí ì jẹun tí ò tí ì jẹun tààrọ̀ ló lówó tó máa fi oúnjẹ sílé ibi wọn kàn fún àwọn èèyàn ní stroke hypertension so káàdì díẹ̀ wòlíì òun ní ìdíkò dẹ́rù báyìí Olúwa sọ báyìí ọ̀nà àbáyọ rẹ̀ nǹkan báyìí la máa ṣe as simple as ABC. ṣé n tẹ́ wá ń sọ báyìí ni pé ẹ má bínú ká tó lọ sí apá tẹ̀ lọ yẹn ṣé n tẹ́ wá ń sọ báyìí ni wípé Nàìjíríà o wípé kò burú ìrọ̀rùn. wọ́n ṣe pé Nàìjíríà rọrùn káwọn èèyàn má ṣì mí gbọ́ but àwọn tó wà náà ẹ̀rù tí àwọn wòlíì ń dá sí wọn lára ó pọ̀ ju ohun tí à ń tún là kọjá lọ. pé exaggeration wà ń bẹ. ó burú gan of course Fúlàní yọ wá lẹ́nu àwọn issues wà but ẹja pọn níwọ̀nba ìyẹn bẹ́ẹ̀. now àwọn olóyìnbá ní don't put your egg in a single basket. Don't put your egg in a single basket. ó túmọ̀ sí wípé téèyàn bá ń ṣe nǹkan especially as a businessman or whatever téèyàn invest ó gbọ́dọ̀ jẹ́ kí ó wà ní ojú kan ṣoṣo nítorí ọjọ́ ibi tí ìwọ kò rí tó ń bọ̀. pé irú fún àpẹẹrẹ sí nílùú kan èèyàn kan sáà ń kó gbogbo ẹrù ẹ̀ ojú kan náà ni pé kó gbìyànjú láti ní sáwọn bíbí náà. gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ wà fún ẹ o ní good morning kan lọ́wọ́ nǹkan wù ẹ́ láti ṣe àṣẹ gbígbé ayé wa bíi Dáfídì a kàn sọ̀rọ̀ Dáfídì wípé ó ṣẹ́gun 1 Samuel 30 kó tó lọ sí ẹni ogun yóò béèrè bẹ́ẹ̀ni kó tó ṣe anything yóò béèrè ṣé ìwọ náà ń béèrè ya ẹnìkan ní òun béèrè gbogbo ibi tó ń béèrè dé náà ni ó bá omi dé ṣé ibi tó yẹ kó ti béèrè ló ti ń béèrè. ṣé gbogbo ibi tó yẹ kó ti béèrè ló ti ń béèrè. bẹ́ẹ̀ni ẹlòmíì ò béèrè níbi tó yẹ kó ti béèrè ẹlòmíì ibi tó ti béèrè surface ni wọ́n rí mo ti rí a lot of issues tó yẹ pé màá sọ fún ẹlòmíì pé báyìí ni a ní lábáyá sọ báyìí lábáyá kò dẹ̀ sí wàhálà at the end of the day a wá padà wípé ohun tẹ́ ẹ sọ yẹn kò dẹ̀ sí problem ju pé a máa bá fàdúrà jagun lọ. so nísìnyí báyìí ẹ ń sọ fún àwọn èèyàn pé kí wọ́n má ṣe ní dúkìá wọn gbogbo nǹkan ọrọ̀ wọn sójú kan ṣoṣo. ohun tó wà ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ òyìnbó ni pé don't put your egg in a single basket but gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àṣìránṣẹ́ Ọlọ́run mi sọ fún gbogbo ènìyàn
lórí ohun gbogbo tó fẹ́ ṣe gbé lé Olúwa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, commit your way unto the hands of God. Kí ìtọ́sọ́nà wà. Kí ìtọ́sọ́nà wà. Gba ìtọ́sọ́nà níbi tó ti yẹ. Tó bá gba ìtọ́sọ́nà níbi tó ti yẹ, gba ní ìgbésẹ̀ tó yẹ kó gbé, wọ́n á sọ fún ẹ pé ìgbésẹ̀ tó yẹ kó gbé ni. Tó bá ní àdúrà tó yẹ kó gbà, wọ́n á sọ fún ẹ pé àdúrà tó yẹ kó gbà rẹ̀. Then èyí tó kù wá ni pé kí ìwọ náà wá fi ọkàn ẹ balẹ̀ wípé Olúwa ló ní ìtẹ̀sẹ̀ bodò, mi ò ní rí. Because fear náà lè mú ewu wá. Ìbẹ̀rù. Bẹ́ẹ̀ ni, ìbẹ̀rù ó lè mú ewu wá. So lórí àwọn èèyàn wa tí ó wà lọ́hùn, ohun tí màá sọ fún wọn ni wípé lóòótọ́ Ọlọ́run ní ètò fún wa nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló dẹ̀ nífẹ̀ẹ́ ìlú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí, àwọn fẹ́ ṣe nǹkan báyìí, àwọn fẹ́ ṣe nǹkan báyìí. Ẹ gbàdúrà sí. Even gan Ọlọ́run lè sọ pé kó má lọ ṣe nílùú tó ti jáde, kó má lọ ṣe ní bóyá ó jẹ́ ọmọ Àkúrẹ́. Ọlọ́run lè ní má lọ dá nǹkan báyìí lẹ̀ lákùrẹ́. Gẹ́gẹ́ bí àwa ìránṣẹ́ Ọlọ́run á pẹ̀lú mi, á ní má bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní ìlú báyìí. So bí àárín yẹn tó bá ti ṣe àwọn ìwádìí tó yẹ kó o ṣe, then lórí ohun tó ń ṣẹlẹ̀ world war yìí, a máa gbàdúrà wípé kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kó má yọrí sí kòríta yẹn. But however, kí àwọn èèyàn kó fọkàn wọn balẹ̀, because ìbẹ̀rù ó mú ewu tó máa ń ti ẹ̀yìn ẹ̀rù jáde ó burú. Job wípé Job 3:25 ó ní ohun tí mo bẹ̀rù jù ló padà ṣẹlẹ̀ sí mi. Ó túmọ̀ sí wípé ìlàkọjá ẹ̀ òun gan ti ń bẹ̀rù pé ìjọ́ kan gbogbo ẹ̀ ó dànù. Ẹ̀gbọ́n tó wọnú bóòtù tí bóòtù ò tí ì yí, tó ti wò pé bóòtù yìí ò dànù, ó ṣeé ṣe kó padà dànù. So bó ṣe rí nìyẹn. Nínú ohun gbogbo o gbọ́dọ̀ ní ọkàn akin nígbà tí Ọlọ́run bá ti darí ẹ. Ọkàn akin yẹn túmọ̀ sí ìgbàgbọ́ wípé Olúwa ti sọ̀rọ̀, bó ṣe sọ bẹ́ẹ̀ náà ló máa rí. Iye omi pé challenges ò ní wà, kò ní dàbí bá pé àṣọlọ́run dẹ̀ ló sọ iṣẹ́ tó bẹ̀rẹ̀ yẹn, tó dàbí bá pé kìíní Ọlọ́run ló sọ, tẹ̀síwájú, tẹra mọ́ àdúrà. Ogun tó ń bá jà lórí ẹ̀, ẹnìkan mò ń bá sọ̀rọ̀ báyìí, ogun yẹn máa ṣẹ́ lórúkọ Jésù. Iṣẹ́ yẹn máa dìde, ilé iṣẹ́ yẹn máa dìde, ayé ẹ̀ dẹ̀ máa nítumọ̀. So lórí ohun tó ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká kàn máa gbàdúrà. Èmi mọ̀ wípé ó láwọn nǹkan kan, torí nǹkan kan tí Ọlọ́run ò ní fi àyè gbà. Bí mo ṣe máa sọ nìyẹn, kò lè sọ gbogbo ọ̀rọ̀ tán. Nínú àwọn àlàyé ọ̀rọ̀ yín, mo gbà nǹkan kan mú pé kéèyàn ó gbàdúrà fún ìtọ́sọ́nà, nítorí bí èèyàn bá gbàdúrà fún ìtọ́sọ́nà ni yóò fi lè ṣe nǹkan yẹn tí ó fi bọ́ sójú ẹ̀ gẹ́lẹ́. Mo rántí nígbà tí mo dé lónìí tí a wà ń bí ìsìn lọ lọ́wọ́, ìgbà tó sì ṣe ni a rí àwọn màmá kan tí wọ́n sọ pé ó yá o, àwọn fẹ́ sọ ẹ̀rí àwọn o pé ìgbà kan ọ̀dà ó yá. Àwọn á ṣàlàyé pé wọ́n tọ́ àwọn sọ́nà ni pé ó yẹ ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, pé bákan náà nǹkan tí Ọlọ́run fi hàn yín wípé àwọn dẹ̀ ṣàmúlò rẹ̀, pé àwọn dẹ̀ rí èsì ayọ̀. Orúkọ mi ni Ìyáàfin Fúnmiláyọ̀ Ọmẹìzà. Mo jẹ́ ọmọ ìjọ Àjíǹde Jésù. Ìyanu tí Ọlọ́run ṣe nínú ayé mi ó yà mí lẹ́nu. Torí ní ìyá 2023 ni àsọtẹ́lẹ̀ jáde láti ẹnu Pásọ Tọ́pẹ́. Wọ́n sọ fún mi, wọ́n ní Olúwa sọ fún mi pé ọmọ mi obìnrin ó ń lọ sí ìlú òyìnbó. Ìgbà tí mo wọ́n ṣe wí bẹ́ẹ̀ fún mi, mo nígbàgbọ́ nínú Ọlọ́run. Tó wọ́n ti bá mi sọ bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ dádì Pásọ Àjàyí wọ́n ti sọ fún mi rí. Ìgbà yẹn pẹ́ wọ́n wá láti ilé wọn, ìgbà yẹn la wà Mọ́kọ́lá. Wọ́n wá bá mi náà ní Olúwa sọ pé ìyá àbíyè, pé ọmọ mi ló ń jẹ́ àbíyè. Wọ́n wá sọ fún mi pé Olúwa sọ pé òun lọ ìlú òyìnbó. Mi ní òtí ẹ̀ka sí, mo ní ọmọ mi lọ ìlú òyìnbó. Ṣé èèyàn mi tó wà níbẹ̀ tí ò ní ràn wá tí ò sẹ̀ tí ò ní máa wá sọ pé yóò mú mi lọ ní àbí ti bí báwo ni ṣàmójú kúrò ńbẹ̀. Ìgbà tó di ya 2023 àsọtẹ́lẹ̀ tún jáde láti ẹnu Pásọ Tọ́pẹ́ pé Olúwa sọ pé ọmọ mi lọ ìlú òyìnbó. Òótọ́ ọmọ mi sì lọ ìlú òyìnbó yẹn, kò pé ọdún kan, kò pẹ́ ni Pásọ Tọ́pẹ́ náà tún náà sọ sí mi, Yábíyè, Olúwa sọ pé ń lọ ìlú òyìnbó. Ṣé ọmọ tí ó lọ tí ò tí pọ̀dún kan ni ó bù mí lọ ìlú òyìnbó ni? Mo sáà nígbàgbọ́ nínú Ọlọ́run. Bá pẹ́ wọ́n tún wá bá mi. Ṣé ẹ ti ń ra lẹ́dà sílẹ̀ tẹ́ máa gbé lọ? Ṣé ẹ ti ní gbogbo nǹkan lọ tí ẹ sì ń ṣe? Ìgbà tó pẹ́ lóòótọ́ náà
bá mi ṣe ìwé mo ṣe débẹ̀ báyìí wọ́n ṣe ìwé ìrìnnà fún mi wọ́n ní kí n máa lọ pé àwọn aránṣẹ́ sí mi kò tó ọ̀sẹ̀ bíi méjì mo rí i pé ọmọ mi tó wà nítòsí bí bá pè mí ló bá ní wọ́n mì ní ẹ máa yọ o ẹ máa yí ńlẹ̀ o mo ní kí ló dé wọ́n ti fún yín ní ìwé ìrìnnà pẹ́ ń lọ sílùú òyìnbó olúwa ṣe sáàsì mú mi lọ nìyẹn èèyàn mi tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò tiẹ̀ wọ́rì nípa mi bí mo ṣe dọ́dọ̀ àwọn ọmọ mi nílùú òyìnbó yẹn ló ń pè mí pé àǹtí mi ẹ máa wá sọ́dọ̀ mi o ẹ máa wá sọ́dọ̀ mi o wọ́n wá ní màá wọ ọkọ̀ ojú orin tírẹ́nì pé màá wọ̀ ó wá sọ fún mi pé wákàtí 5 àti nǹkan kan ni màá ó ní dáadáa o òun ò ní jẹ́ kí n wọ ọkọ̀ ojú orin yẹn o pléènì ni mo máa wọ̀ wá bá òun mo lọ mo bọ̀ mo tún dé àwọn ọmọ tí ẹ̀ ń bú nǹkan mọ́mì mi ẹ mọ̀ sóríire ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin wá bá wa bí àwa sì wọ lẹ́ẹ̀kan ẹ̀yin ti gbọ́ ẹ̀mẹ́ta bí ẹ bá ń padà bọ̀ wá Nàìjíríà ó jẹ́ lẹ́ẹ̀kẹrin mo ríṣẹ́ ìyanu Ọlọ́run òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run nínú ìjọ àjíǹde Jésù ó wà nínú iṣẹ́ rẹ̀ nígbà gbogbo téèyàn bá nígbàgbọ́ tó sì lè gbàdúrà Ọlọ́run á ṣe ìyanu tó sọ bó ṣe rí gan-an bẹ́ẹ̀ lọ ṣe rí kò pé oṣù 3 tí ìyanu yẹn fi ṣẹlẹ̀ tí wọ́n sọ fún mi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí ma. Fúnmiláyọ̀ Ọmẹìzà. Ẹ ṣé ma. Orúkọ mi ni Mrs. Fatade Grace mo wá láti inú ìjọ àjíǹde ti Kristi ní Kúkúmàdà ní Adégbàì Ìbàdàn níbí mo ń fi àsìkò yìí jẹ́rìí sí agbára Ọlọ́run ohun tí Ọlọ́run ṣe ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá mi Pásítọ̀ Àjàyí àti wòlíì mi Pásítọ̀ Káṣì Fáyà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo bá Ọlọ́run sọ ní oṣù tó látẹ̀yìnwá àti pàápàá jùlọ ní ìpàdé tá a ṣe lóṣù tó lọ ọlọ́jọ́ 3 tá a ṣe nínú oṣù May mo ní Olúwa pé tí a bá máa fi ṣe ti oṣù June mo gbọ́dọ̀ jẹ́rìí níjọ́ Sunday tó bá kẹ́yìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mo fi lé Ọlọ́run lọ́wọ́ pé ọmọ mi fẹ́ ṣe ìgbéyàwó Ọlọ́run dẹ̀ bá mi ṣe kọjá òye mi ò ní nǹkan kan ṣùgbọ́n Ọlọ́run ó jẹ́ ọkọ fún mi ó dẹ̀ gbàkóso débi pé Ọlọ́run ó ṣe ìyanu gan ìgbéyàwó yẹn wá sáyé nígbà tí pásítọ̀ mi Pásítọ̀ Káṣì wọ́n ní kọ́mọ mi ó wá wọ́n bá sọ̀rọ̀ wípé báyìí wọ́n fún un ládùúrà mo ní pásítọ̀ ṣé kèmí náà gbà wọ́n ní rárá pé tí mo ti gbà ó ń ṣiṣẹ́ lọ́wọ́ kí n má gbà ìgbà tó dẹ̀ kún táàkì kan pásítọ̀ ní pé màá gba àdúrà ọlọ́jọ́ Friday wọ́n ní màá gba àdúrà pé mi gbọ́dọ̀ pé omi ìgbọ́dọ̀ jẹ nǹkan kan pé omi lásán ó ní kí n mú títí overnight tọ́lọ́run fi ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àìsàn kan máa ń ṣe nígbà tí ẹ̀rù ń bà mí wípé ṣé màá lè ṣe gbàdúrà yìí torí ọ̀ṣà máa ń yọ mí lẹ́nu pé ṣé màá lè gbàdúrà yìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run throughout tó fi di gbogbo ìgbà tí mo fi gbàdúrà yẹn ìyanu Ọlọ́run ṣẹlẹ̀ òye ojú ògbé mi òye inú ògbé mi Ọlọ́run dẹ̀ wá gbọ́ àdúrà mi débi pé lọ́jọ́ òní àtọkọ àti ìyàwó wọ́n wá jẹ́rìí gbogbo àwọn tó ti ọ̀nà jíjìn àti tòsí wá wọ́n rí àánú ìrìn àjò gbà mo gbé orúkọ Ọlọ́run ga mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọ àjíǹde Kristi mo yin Ọlọ́run lógo bákan náà mo wá ń fi àsìkò yìí mo tún fi ń rọ àwọn ènìyàn mi nínú ìjọ mi àti pàápàá jùlọ wípé ká dúró de Ọlọ́run olóyin sọ pé tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń rí Ọlọ́run sọ títí tèmi ó sì mú wá sí ìmúṣẹ èmi tí mi ò ní nǹkan tí mo bá sọ iṣẹ́ tí mò ń ṣe tí mo fi ṣe ìgbéyàwó fún ọmọ wa máa níbo ni mo ti rówó ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó gba àkóso Olúwa mo dúpẹ́ o. A dúpẹ́ ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Mrs. Fatade Grace. Ẹ ṣé mà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Ọlọ́run mo dúpẹ́ nínú ìjọ pé nítorí pé Ọlọ́run ṣe ìyanu lọ́pọ̀lọpọ̀ nígbà tí ogún dìde sí mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àlàyé mo dúpẹ́ lọ́dọ̀ Pásítọ̀ Tọ́pẹ́ àgbàbá mi Àjàyí kí wọ́n fi àdúrà ràn mí lọ́wọ́ àdúrà wọn sì gbà lé mi lórí mo dúpẹ́ nígbà tí ogún dìde sí mi ṣàyédélógún ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sì ṣe Ọlọ́run lo Pásítọ̀ Tọ́pẹ́ fún mi àti bàbá mi Àjàyí nínú àdúrà wọn sí mi mo dúpẹ́ púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run sì ṣèlérí májẹ̀mú kan fún mi nígbà tí Ọlọ́run sọ fún mi pé ilé tí mo ń kọ́ lọ́wọ́ pé ìdènàlọ́wọ́ yóò dìde lọ́wọ́ sì dìde mo sì bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run alààyè ló sì bá mi parí rẹ̀ Olúwa ẹ ṣé o nínú ìjọ yìí ogun ṣẹ́ o ìdè ń já nítorí pé Ọlọ́run wà lórí òkè
Christ Apostolic Church. Mo dúpẹ́ púpọ̀ Ọlọ́run ṣeun láyé mi. Jésù dúpẹ́ o. ẹ bá dárúkọ yín mà. Èmi ni ìyáàfin Mrs. Ṣìyàn Bọ́lá. àwọn sọ ni pé as testimony ẹ̀rí ní inú bó ṣe sọ ògo ní láti kà sílẹ̀ fún yín. Tó ń túmọ̀ sí wípé kéèyàn tẹ̀lé àwọn ìtọ́ni àbí. Ó ṣe pàtàkì. Ọ̀dà. Òun náà ló sọnù láyé lónìí, kò sí ìtọ́ni mọ́, láyé fi ń dàrú. Láyé fi ń dàrú. Bẹ́ẹ̀. Ọ̀rọ̀ rèé o. Ọ̀dà, ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta níbi tọ́rọ̀ wà yìí fáwọn èèyàn kẹ́sì pé nọ́mbà yín pẹ̀lú. Ọ̀rọ̀ àmọ̀ràn náà ni pé Jésù ni ìmọ́lẹ̀, òun ni ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ náà tàn òkùnkùn kọ̀ọ̀kan kò sì lè borí ẹ̀. Òun ni ìmọ́lẹ̀. Gbà á sáyé ẹ kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó yí ẹ ká, ojú kò sì ní tì ẹ́. Láfíà fún ẹ. Orúkọ mi náà ni Prophet Tèmítọ́pẹ́ Solomon, 08116038917. Tọ́ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, kò ní jù báyìí lọ níbi tá a bá dé ní dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá báyìí, ẹ má tí ì máa pe Bẹ́mbẹ́yẹ́kẹ́ lásìkò tá a wà yìí, ẹ má tí ì máa pe Bẹ́mbẹ́yẹ́kẹ́. Tọ́ ẹ jẹ́ àṣetán lórí ètò, nígbà náà la bẹ̀rẹ̀ sí máa dá yín lóhùn. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí, ẹ ti wo ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ẹ wo gbogbo alámọ̀ yẹn wípé iṣẹ́ àgbẹ̀ ṣe pàtàkì. Ohun tí èmi mú wá fún yín lónìí kì í ṣe bí ọ̀rọ̀ Ponzi scheme, ọ̀rọ̀ eléyìí tí ó ṣàǹfààní fún ní kálukú wa ni. Ṣé fẹ́ gbọ́ ilẹ̀ tẹ́ ń wò yìí tó lọ rẹpẹtẹ, ilẹ̀ Isnad Estate tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀. Ẹ wo iṣẹ́ àgbẹ̀ yìí ó wà fún àwọn ènìyàn, ilẹ̀ yìí ti wà fún àwọn tí ẹ pé wọ́n ti sanwó. Ọ̀pọ̀ ń ralẹ̀, ọ̀pọ̀ ń rẹ̀ǹtì ẹ̀ láti fi ṣiṣẹ́ àgbẹ̀ lásìkò tá a wà yìí. Kò sì burú nítorí pé bí wọn ò tiẹ̀ sí nítòsí, owó ń wọlé fún wọn. Láṣẹ ní ká má jẹ́ kí tí yóò dí sí i, kẹ́yìn náà lè jàǹfààní púpọ̀ nínú eléyìí. Isnad Estate, àwọn ilẹ̀ oko oríṣiríṣi tí wọ́n ní, àwọn ilẹ̀ oko wọn gbogbo ń ṣàǹfààní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti ń bá wa dòwò pọ̀. Ẹ̀yin náà láǹfààní láti dòwò pọ̀ lásìkò yìí, láti ralẹ̀ ní tàbí láti rẹ́ǹtì ẹ̀ lórí Isnad Estate. Ilẹ̀ oko wà ní Crestwood Estate tó wà ní orílẹ̀ Èkó, 2.5 million naira. Ó ní éka kan. Oakwood Estate Alápákó, ẹ wò ó, ìyẹn ní tiẹ̀ 3 million naira péré ni, ó sì rọrùn. Flourish Estate Ìkànnà Balógun, 2.5 million naira ní éka kan níbẹ̀. Ṣé wá rí ti Greenfield yẹn gangan? Greenfield Estate tó wà ní Ọbádá, 1.5 million naira, òní éka kan bẹ̀. Ẹ rí pé Isnad ṣe lọ́nà tó fi rọrùn fún wa, tó jẹ́ pé a lè láǹfààní láti ṣiṣẹ́ àgbẹ̀, owó gidi á wọlé sí wa lọ́wọ́. Kódà bá àbá sí nítòsí, a lè ṣe é pé kí wọ́n máa bá wa bójútó. Bẹ́ẹ̀ bá sì láǹfààní àti bójútó fúnra yín déédéé, tó sì jẹ́ pé owó tí ò ga ni lára ò ní wọ́n gbé sílẹ̀ fún àǹfààní gbogbo wa láti lè fi ṣe é, kò ní wọ́n jù fún yín, a sì jọ jàǹfààní. Àsìkò òjò tọ̀tẹ̀ yìí ẹ jẹ́ ṣàmúlò rẹ̀ o, àsìkò gan rèé tó yẹ ká jẹ̀fà. Ẹ jẹ́ ká pín ìkan nínú àwọn tí ẹ pé wọ́n ti nílẹ̀ síbí láti fi dáko àgbàdo àti ẹ̀gẹ́, iná sì láǹfààní láti ṣe nípa pé ẹ lè rẹ́ǹtì ilẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀kan nínú àwọn tí bàbá ẹ jọ ẹ wá sà. Àwọn báyìí wọ́n ti wà lára àwọn tí wọ́n ti jàǹfààní sí orí ọ̀fẹ́ tí Isnad Estate ń gbé kalẹ̀ yìí pé kówó lè máa tún wọlé bẹ́ẹ̀ sí tòsí gan. Ó ní àwọn ìlànà tí wọ́n tọ̀ tẹ́jọ tọ̀ tó sì máa mú owó wọlé fún yín bí tẹ́ ẹ bá wà. Ẹ ṣé, ẹ káàbọ̀, ẹ ṣeun. Màá fẹ́ kí ẹ jẹ́ àwọn tó nílẹ̀ síbí. Bẹ́ẹ̀ni. Bí how many acres lẹ́yìn ní gan? 5 acres ní àkànní ká sáfi dá yín wò náà ká mọ ṣùgbọ́n bó bá ṣe rí. Báwo ló ṣe rí ìjó nira kẹ́ tó dórí ilẹ̀ yìí, kẹ́ tó mọ ibi tí lẹ́yìn wà ńgbà tẹ́ sanwó? Rárá o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni a máa ń rò pé báyá wọ́n máa bá wa ní. Ẹ lè súnmọ́ bí kí ṣùgbọ́n eléyìí láti fojú rí lóde a rí pé kì í ṣe pé wọ́n ń gbà wá. Mo ti kọ́kọ́ wá bí lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ṣe first plan, orí
èmi máa ń fẹ́ rí àwọn nǹkan tí mo bá náwó lé lórí pé Yorùbá lè supervise tó náwó sí owó ẹ̀ máa wọgbọ́ àtúwò ṣùgbọ́n nígbà mo débí lákọ̀ọ́kọ́ yẹn onímọ̀wá rẹ̀ ni lówó ìtọ́ mi bàtà tó wá pè wá lánàá sìn pé ní wọ́n ti ṣe second plan káwá wo gbogbo nìkan ni ó kù o àti fẹ́fẹ́ o àní kí a tó wá lọ fi rí èmi ń bí àwọn yòókù mi náà fẹ́ wá torí mi náà ní èèyàn méjì mi wà éka méjì méjì ní tiwọn. méjì tí wọ́n kà máa lẹ́yìn rántí fẹ́ ṣe ebúgbà pákí àti àgbàdo lèmi kí kán bá mi gbìn. Bóyá mo dáhùn béèrè pé éka márùn-ún ó lè ti ń bì ní báyìí kẹ́sì bá yín gbin pákí àti àgbàdo ṣe gbọ́ bẹ́yìn àǹfààní lélẹ́yìn náà fẹ́yìn náà eléyìí yàtọ̀ sí ti wọ́n dẹ̀ ṣàlàyé fún wa wọ́n ní kò sí ìdààmú Fúlàní ní báyìí lọ́dọ̀ Fúlàní nǹkan bẹ́yẹn ẹgbẹ́ náà ni. àwọn kan náà gan tiẹ̀ sanwó tó jẹ́ pé wọ́n ti wá ń wá bí tó bẹ̀ ẹ̀kẹta nílé tí ìbá màálù àti Fúlàní pàdé ní lágbàgbé báyìí ní tó ń fèmí lọ́kàn balẹ̀ wípé torí àwọn ọ̀rẹ́ mi kan dákó bì kan wọ́n ṣe náwó sórí ilẹ̀ yẹn tó ọ̀sẹ̀ kan òru kan ní Fúlàní da ẹran wọbẹ̀ láti pẹ̀lú oko wọn ìyẹn jẹ́ kí àyà wọn máa já lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ní báyìí ó dàbí ẹni pé ẹ fẹ́ sòótọ́. pé ẹ ti ṣe ìwádìí àbí ẹ ti ṣe ìwádìí ẹ ti wá rí i pé owó tí ẹ máa da owó sí owó wọn ní Nàìjíríà báyìí. ẹ ṣe púpọ̀ o amọ̀rírì yìí ṣé tún mú yàn wá sí pẹ̀lú ògo Ọlọ́run ṣẹ́yìn náà sì tún rà sí. a máa ṣe sí kí là ń ṣe àti rìtáyà kò ní iṣẹ́ ìjọba kó ká máa àwọn nǹkan bá náà tó lè máa ṣe kó tó di pé àpò pátápátá ní lè ṣe nǹkan kan mọ́. ẹ ṣe Ọlọ́run á ràn yín lọ́wọ́ iléeṣẹ́ owó máa ròkè o. àmì ẹ ṣe wo tán ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ nìyẹn tásìkò èyí náà ti wá lálẹ́ ibi tó yẹ àwọn ilẹ̀ wá wà ilé tẹ̀sí fẹ́ rẹ́ǹtì náà ó wà ńlẹ̀ tẹ̀ máa rẹ́ǹtì tó máa jẹ́ kó rọrùn tẹ́sí máa mú wọlé tẹ́sí máa lówó sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá